jẹ pẹ́pẹ́pẹ́ dáadáa. Amina. Abọ́lọ́rẹ̀. Kí n tó kí bàbá mi àgbà kí ó ṣọlá dáadáa, mo kí bàbá mi àgbà ara òkan mi. Ayakumullah. Ọlọ́run jẹ́ máa wà dáadáa. Amina. Àti gbàtàgbà Ọlọ́run má jẹ́ kí ó dàrú mọ́ yín lọ́wọ́. Amina. Gbogbo àwọn mọ̀yàmọ̀yà tó ń bẹ níkàlẹ̀ pátá ni mo kí. Bàbá àgbà ọlọ́rẹ̀ Alọ́kì Alótífí. Mo fi tẹ̀yìn àrò mẹ́ta náà mo fi kí gbogbo àwọn mọ̀yàmọ̀yà tí wọ́n ń bẹ ní abẹ́ tẹ́ǹtì ni. Ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ láéláé. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ìdúró mi ní ààyè yìí gbódòfù. Ọlọ́run jẹ́ ó máa dá sí i. Amina. Ó yẹ kí n fi odidi álbọ́ọ̀mù kan kí yín ni. Kò sí ní tó fà á ju wípé ẹ ti dáa jù. Gbogbo bólúwa ṣe yín tó nínú ayé ẹ̀ẹ́dẹ̀ ríra yín. So ẹ̀ ń kọ lẹ́tà sí ìṣẹ́kù títí láì nìyẹn. Ọlọ́run jẹ́ máa wà dáadáa. Àmín. La hawla wala quwwata gbogbo bí tí gbódòfù bá ti rí wa náà máa ń pọ́n wálé. Allah. Kò sì dàrú pọ̀ ga ni. Gbogbo ń tó kóbá náà ni wípé kò mọ̀gá ẹ̀. Kò mọ̀gá lọ́gà kò dẹ̀ máa síwájú láṣíwájú. Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ yóò máa dá sí i. Àmín. Wàláhì dúró mi láàyè yìí mi ìbá ti kíkọ orin wá. Mi ò bá ti kíkọ orin wá. Ní bóyá bí oṣù kan sẹ́yìn, mo rí fọ́nrán kékeré kan tí wọ́n gbé sórí status. Òṣèré orí ìtàgé tó gbajúmọ̀ ni Abdul-Lateef Adédìméjì. Wọ́n lọ ṣe surprise package fún nílé. Ó wá sọ̀rọ̀ kan nínú fọ́nrán náà. Kíní yẹn èmi náà mú dání. Ṣé gbogbo ẹni tó bá fẹ́ ga àbẹ́ni tó ti ga ló nílò ọ̀rọ̀ yẹn? Ó ní òun kì í bẹ̀rù àwọn tí wọ́n ti ga jù òun lọ àbáwọn táwọn jọ jẹ́ irọ́ táwọn jọ ń wá gíga bákan náà. Ó léyìí tó máa ń ba òun lẹ́rù òun lẹni tó ń bọ̀ látẹ̀yìn òun ò mọ bí gíga rẹ̀ ó ṣe tó. Bí ó ṣe fẹ́. Èmi náà dẹ̀ sọ̀rọ̀ yẹn nínú mímọ́ tó ṣẹ̀ṣẹ̀ jáde bàbá ọlọ́rẹ̀. Mo sọ wípé ilẹ̀ tí wọn ò tí ì kọ́ fi bákan ṣe àgbà ilé tán ti kọ́. Kìí ṣe má máa fi gbogbo ẹnu pa òwe yẹn mọ́ wípé ilẹ̀ tí wọn ò tí ì kọ́ ó ju ilé tí wọ́n ti kọ́ lọ gbogbo lẹ̀ kọ́ o. Ilẹ̀ mi wà tó yẹ pé pọ́tírì wọn padà kọ́ sí ní orí ní tó bá wo nílẹ̀ ni yóò fi lẹ̀ àmọ́ ó fi bákan ṣàgbà ilé tí wọ́n ti kọ́ ni. Alifulani nínú àwọn táwọn wò wípé ó ń bọ̀ lẹ́yìn tí tó já sí wípé power bike ló gbé ni ó gbéra púpọ̀. Tó ń gbéra. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ àwa náà ń bọ̀ lẹ́yìn àwọn tí wọ́n ti wà níwájú ń wẹ̀yìn báyìí ẹ̀rù sì ń bà wọ́n. Wọ́n fọ́. Gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ti wà níwájú ṣe ń wo Alifulani náà lẹ́yìn tẹ́rù ń bà wọ́n. Àwọn ò sí lẹ́yìn àṣìṣe níwájú. Àṣì lẹ́yìn àṣìṣe níwájú àmọ́ a dúpẹ́ fọ́lọ́run pé Olúwa ń kà wá náà yẹn nínú ayé. Alifulani Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ láéláé. Àmín. Àtèkó la ti ń bọ̀ Adé Ṣàgámù àwa fẹ́ máa lọ lọ́rin àwa gba sókà àwọn ọmọ wa ń sọ fún mi pé yànnà ọ̀dọ̀ Alifulani nìyẹn. Gbogbo èrò ọkàn mi ni wípé kákan rí ibì kan tá a ti yà kí àfiráyè ṣe kí ni. Káfiráyè wọlé adọ́lọ́ ń ṣògo ká tó ráyè lọ tọ́nù padà. Ok àti ẹ̀ ti dàníyàn pa fẹ́ yà náà ẹ jẹ́ ká yà. So àṣẹ àlùbáríkà àyè yìí tí wọ́n fẹ́ ká wá jẹ ni mo wá bá bàbá mi àgbàrò kan mi pàdé bí wọ́n ti ń jẹ́ bàbá ni wọ́n ń jẹ́ àfáà ni wọ́n ń jọ̀gá tí wọ́n bá láwí yóò lọ́gàá nínú orin bẹ́ẹ̀ ni nítòótọ́ mi ìgbéni lẹ́yìn anybody rí wípé mo kọ́ṣẹ́ orin àmọ́ gẹ́gẹ́ bí Sumuatul Mumini àwọn tá a tọ́ka sí ó pọ̀ náà ni àtúnlọ́gàá nínú ọ̀gá wa ni bàbá àgbà ara òkan mi tí wọ́n bá ń ṣe mọ̀lídì tí wọ́n bá ń dá wákà pé aláǹfíṣàárì lè mọ́lídì tí wọ́n nìkan ní máa ń yàtọ̀ nínú gbogbo bí wọ́n ti máa ka tania Alifulani kò ní bàjẹ́. Àmín. Aláǹfíṣàárì lè mọ́lídì bàbá sì ní ohùn níwọ̀n tó bá máa ń gbóhùn wọn dáadáa Alifulani kò ní bàjẹ́ ọlá títóbi Ọlọ́run wàláhì mi wá kọrin ọlọ́run kan bá ń sọ pé ní àmúlẹ̀ ìlà jẹ́ kan kí bàbá gba àríkẹ́ òṣọlá alàlẹ́ ìbáàdì kathiratun. Nàmúlẹ̀ ìláhì alàlẹ́ ìbáàdì kathiratun. Wa ajaluhunna najabatul awladi. Wa ajaluhunna
síbáàb najabatul auladi. àfa ẹ̀dá lè wáyé kó ló wá kẹ́ dáadáa kó kọ́lé kó ra mọ́tò kó ṣe gbogbo téèyàn máa ṣe nínú ayé bó ṣe pọ̀ tó nì kò sí èyí tó dáa tó kọ́mọ èèyàn yàn níṣẹ́jú èèyàn ní amúlẹ̀. ẹ̀yin lè tọ́ka rẹ̀ ẹ̀ tún wá ní tọ́ka sẹ́yọ kan ẹ̀ tún tọ́ka sí méjì àfa lu ti fi lélẹ́yìí ó pọ̀ pa. alimeskinu bila àti wa nìbàdàn ó nìyẹn pọ̀ pin. àfa náà pọ̀ púpọ̀ lónìí jó bàjẹ́ àmín. àlìfùlá nínú down àlìfùlá nínú wọn ò kéré ẹ̀yin ó yá Àyàntóyìn. tọ́lá ń bá ṣe ibùkún fẹ́rù kan ẹ fà balẹ̀ tẹ̀lé mi ó gbọ́ àlìfùlá nínú ni mo fẹ́ kí ọ̀rọ̀ ò kí ń kéré ẹni tó sọ ni yóò kéré orin tí mo kọ tí K1 The Ultimate bá tún kọ ayé ò tún gbà ju ó gbọ́ Allah. ọ̀rọ̀ yẹn ò kéré ọ̀rọ̀ tí wọ́n sọ nì jẹ́ kí ẹni tó tún star kó tún sọ wàá wí pé ṣebí ọ̀rọ̀ tí lágbájá sọ náà ni tàmẹ̀dó náà sọ. àfa lágbájá sọ̀rọ̀ ìwọ́jà lọ́kì bẹ́ẹ̀ tún sọ ayé wàá wí pé ṣé irú ọ̀rọ̀ kankan náà lẹ́dẹ̀jọ́ present. sọ wọ́n dẹ̀ gbà tó báyìí. tọ́lá bá ṣe ibùkún fẹ́rù kan ọ̀gá ẹ̀ mà lọ́mọ tó bá dà kọ́ máa ò yàn nítorí fòbí ẹ̀ tóbi ọ̀rọ̀ ni. nígbà tí Ahmadul Mukhtaru ọmọ mi ń ṣọjọ́ ìbí ọdún kan ibẹ̀ ni mo ti ń sọ̀rọ̀ ọmọ alọ́kì èmi ò kì í fojú kéré ìjókòó kan ò kéré àwọn tó ń bẹ́ẹ̀ níbẹ̀ ni ó wò ó bí ìjókòó ìtìrí yìí ìjókòó ní ńlá ni torí pé àwọn èèyàn ní ńlá ló kó sínú alọ́kì ìbànújẹ́ oníkan láéláé. bọ́lá ó bá ṣe ibùkún fẹ́rù kan ọ̀gá ẹ̀ mà lọ́mọ tó bá dà kọ́ mọ́ òyàn dídùnnú fòbí ẹ̀ tóbi ọ̀rọ̀ ni. Abdulaziz Akande Fúlàní ọmọ ní fáwọn òbí tí wọ́n bí abẹ́bẹ̀ ní ọlọ́lá tó dá mọ́ pa Azizi Akande ṣe lógo àgbáyé. Abdulaziz Akande Fúlàní ọmọ ní fáwọn òbí tí wọ́n bí abẹ́bẹ̀ ní ọlọ́lá tó dá mọ́ fi Azizi pàwálẹ́kùn bá ní ṣe lógo àgbáyé. iná kan tẹ̀nìyàn lè bẹ̀rù pa ṣùgbọ́n tọ̀dọ̀ ọmọ bójú ní panápaná kan kò lè pa ó má fi jò wá ẹ̀bẹ̀ mi. bàbá wa Kéwúṣọlá oríṣiríṣi iná lẹ̀dá lè bẹ́ ní ọ̀pá ṣùgbọ́n náà ọmọ tó bá jó ni. iná pọ́ńté nìyàn lè bẹ̀rù pa ṣùgbọ́n tọ̀dọ̀ ọmọ bójú ní panápaná kan kò lè pa má fi jò wá ẹ̀bẹ̀ ni. Abdulaziz Fúlàní Akande ọmọ Kéwúṣọlá ní Ìbàdàn Akande Abdulaziz Fúlàní Akande ọmọ Kéwúṣọlá àgbà ní Ìbàdàn Akande Abdulaziz Fúlàní Akande ọmọ Kéwúṣọlá àgbà ní Ìbàdàn Akande. Àlùtìfì wòlíì Ọlọ́run tó ń jíṣẹ́ Ṣéhù Lábíbù Ìṣọ̀lá Àdámọ́lá àyàtàkùn jẹ́ kárí bàbá pẹ́ wòlíì Ọlọ́run tó ń jíṣẹ́
ṣeun làbíbù ìṣọlá àdámọ́láwọ̀ àyàtọ̀kùn. jẹ́ ká rí bàbá pẹ́. tọ́lá bàjì náà ti ń yé ènìyàn tó bá ti dòkú ayé. ìṣọlá gbà àgbàjì náà ti ń yé ènìyàn tó bá ti dòkú ayé. ìbẹ̀lẹ̀rú ti ń dọ́mọ ìdùnnú tá a tún padà dògbò. ọlọ́rẹ́ àmú ìmọ̀ gángan lágbàájì máa ní aláwọ̀ àgbèsí. àgbàjì máa ní ọlọ́mọ ní kẹ́ bàbá àgbàlagbà jì. ọlọ́run bá ní sáwọn àǹfààní nínú ilé àgbàjì tó ń ṣẹ́kù ìṣọ̀lá. ìjọba. àgbàjì náà ti ń yé ènìyàn tó bá ti dòkú ayé. lágbàjì lágbàjì ìṣọ̀lá kọjá bẹ́ẹ̀ yẹn. lágbàjì bàbá oníṣọ̀lá kọjá bákan ni. ìṣọ̀lá kọjá bẹ́ẹ̀ yẹn. lágbàjì bàbá oníṣọ̀lá ayétóyìn nítorí bàbá lágbàjì ẹjọ́ wálé yanyan ọlọ́run ló gbé ga bàbá lókè ló gbé. ẹ máa wulẹ̀ fapá jánu. ó kọjá òtẹ́rù tòró níṣọ̀lá ti jẹ lọ. ilé tọ́lọ́hún kan ṣẹlẹ̀ wọ́n ẹgbọ́ta ni ó fẹ́ ẹnu fẹ́ pa. iná tọ́lọ́hún dá bàbá alájà ni máa ṣeré lọ. aláṣọlá dúró dédé. bàbá ló fara tí aláwù ló ní ó máa lọ. bàbá ẹ̀sìn ni òbí wá o ẹ̀sìn ni òbí wá nìbàdàn ẹ̀sìn ni òbí wá. a ò pé ẹ máa ṣe bí wa ìṣọ̀lá ìpinnu jìnnà sórí iṣá. olówó àgbà sọ́lọ̀ sọ́lọ̀ rẹ̀ wá ń ṣe ẹgbẹ́ àwọn ni. ọ̀rọ̀ wà nínú tó sọ sórí ìṣọ̀lá ó wá kéré. ẹni fọ́nà ṣiṣẹ́ sílẹ̀ tó ń fò ní jẹun lọ. bàbá wa gbẹ̀sìn ní òbí wa o àná kò mú lọ o. ní Mali Khalifa ẹ̀sìn ní òbí wa bàbá rẹ̀. ní Mali Khalifa ẹ̀sìn ní òbí wa bàbá rẹ̀. ní Mali Khalifa ẹ̀sìn ní òbí wa bàbá rẹ̀. ní Mali Khalifa ẹ̀sìn ní òbí wa bàbá rẹ̀. ní Mali Khalifa ẹ̀sìn ní òbí wa bàbá rẹ̀. ní Mali Khalifa ẹ̀sìn ní òbí wa bàbá rẹ̀. ìṣọ̀lá o ọ̀tá ń bẹ lójú oorun ni tó ń sùn tó ń gan. ọ̀tá ń bẹ lójú oorun ni ìṣọ̀lá wọ́n ń sùn tó ń gan. ṣéun làbíbù yájú sílẹ̀ àsìkárù ló fi ìpanu tó ń bẹ̀bẹ̀ tó ní pé ṣíjú àánú wò ní yàrá bí káyé mi dára mo tọrọ. ọlọ́run ló kẹ́ ìṣọ̀lá oníṣọ̀lá ti pọ̀ tipẹ́ ànàkùnmọ́lá òwúrò. ìjọba àwíyàgbà ìjọba àwíyàgbà bàbá wa gba ẹ̀sìn wọ́n ní kí owó yẹn máa lọ sọ́dọ̀ àpòsàlẹ̀ ní ẹ́fíìsì àpòsàlẹ̀ ní ẹ́fíìsì bàbá mi àgbà ẹ̀sìn wọ́n ní kí owó àdúrà máa lọ sọ́dọ̀ àwíyé. mo kí bàbá wa gbà bàbá wa lọ́kì ẹ máa súnmọ́ yà yín díẹ̀díẹ̀. mo kí bàbá wa àgbáyé ìjọba. adamallahu ayatahu. bàbá wa àgbà Maulana Sheikh Alhaj bàbá wa àgbà lágbàjì. mo fi àwọn tí wọ́n bí mi nílé gbọdọ̀ fún kí yín. bàbá ọlọ́run ṣe yín ní bàbá tí ń dùn gbogbo ọ̀dọ́ nínú àní gbọ́pẹ́ ti jáde láyé. Àmín. ẹ sàmì fún bàbá ni. Àmín. gbogbo ẹni tí bá ń wò pé ọdún yẹn fẹ́ pé gbogbo tí ń jẹ́dùnú wọn lẹ́yọ kọ̀ọ̀kan ilé ọlọ́run máa bomi pa gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà. afáwa àgbà àbáwá lọ́kì ẹ wá sáré kí bàbá láàrin ìṣẹ́jú díẹ̀ kí bàbá ṣàdúrà fún gbogbo wa ká máa lọlé
mo nígbàgbọ́ pé bàbá wa lágbàjì wọ́n sọ fún àfa wa kan ní